ọ̀jọ̀gbọ́n ni mí àwíyé àgbà orin tán wí. ìmọ̀ àtòyé la fi ń pèpè ìfẹnukọ́. àǹfààní mi nítorí ilé ìmọ̀ làbáwáyé. ló fi jẹ́ wípé àwọn onímọ̀ la máa ń kí. tàbárùkà alùbáríkà la fi ń wá. Sheikhu Kamal Aláàjì àgbà la kọ́kọ́ kí. mo kí Sheikhu Adam al-Alori. àwa zùmọ̀ra o bàbá lágbàjì nípìnlẹ̀ wa. bàbá lámúnigun tí wà ní Ìbàdàn Bámidélé. Sheikhu Salati bàbá lówó Sheikhu Rabiu. bàbá lákàtà Àyìnlá àgbà Mẹ́kúdí. akíwọ̀n àyìnwọ̀n wọ́n ṣàdúrà pé alùbáríkà tí ó ní lópin fàjíyà mọ́tàwíyé. ìmọ̀dọ́là kéwùdọ́là dúpẹ́. yàrá bí màpàdé ọ̀rẹ́ dàmọ́ sóní kéwù. bàbá bá tirẹ̀ Nurul Qulubi ló gbé ara síbí 2024 èyí tó ti lámì adúpẹ́. kò ní bàjẹ́ mọ́ bóyá lánàá bí Adéwálé. bàbá alágúnmu Arimiyahu Ọláyímíká. Mashallah. bá ń ṣe Sheikhu fún bàbá alágúnmu kò ní bàjẹ́ a tún máa dára sí i. bàmí Arimiyahu Ọláyímíká. bàbá mi àgbà Bàtúrè láti ìlú Èkó a tún máa dára sí ni. bàbá mi Àlìyá Dábí. bàbá Òkúta Gidi a tún máa dára sí ni. bàbá mi àgbà Àtàtà àtúbọ̀ máa dára sí ni. gbogbo àwọn jàǹkànjàǹkàn tó ń bẹ ní kàlẹ̀ pátá ni mo kí yan. Jumcard àtúbọ̀ máa dára sí ni. àfa lóbi mi yan. ó tó mi ní fàárí láyé. tẹ́ni Ọlọ́run ló tọ́ mi. alọ́ tó mi ní ọ̀rọ̀ gidi. adélé olówó àbó. Báṣedélé ọlọ́rọ̀ tàbọ́lá tẹ̀lé mi káyọ̀ lé wa. ayé àfa onímọ̀ lẹ́lẹ́gbẹ́. alágùnmọ́ aláwọ̀ ló tọ́lá Kùránì. kò sí ọlọ́run tí ó lè fi ní. tó dáwọn onímọ̀ wọ́n lé ní wọ́n máa lọ́la iṣẹ́ ọ̀nà gbé. babalákàtà alánàná ń kọ́lẹ̀ lò onímọ̀. ọ̀lẹ làwọn tó ń kéwú. ojú kìíní nítẹ̀dọ̀ náà fi hàn ní mímọ̀. ló fi jó wọn ayé pàtì àlòkù ni wọ́n ń kó wa. sílé àfà onímọ̀ tó kọ́ lọ ń lo dédé. Nurul Qulubi àlòkù aṣọ mọ́fìlà àjẹkù ìyẹn lásán. bàbá tí ó sọ bẹ́ẹ̀ níbi ìbẹ̀rẹ̀ kábò sẹ̀rọ̀ kí ló ń tẹ́ bẹ́ẹ̀. alẹ́ nìkan lọ má bí wọn ká ló fà fi ṣáyà. torí ta ló máa mọ́mọ́ rẹ̀ lélẹ́ omi kéwú. ọlọ́run àmúwánà ní sí ìròyìn láàyè. lẹ́ni ọba tí gbogbo fàwọn ní kéwú 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 bọ̀lá dúpẹ́ búlúbúlú. ọlọ́run ló tọ́lá Kùránì. kò sí ọlọ́run tí ó lè pín ní. òjìbára tó dáwọn onímọ̀ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé. bàbá fàgbà wèrè dúró tọ́lọ́run Bàmí Àtàtà lára àwọn tí wọ́n bí wa.
wọ́n sáfáyé gbàtọ̀ lọ́hùn mú ọlọ́run náà gbàgbá wọn mú ó tẹnu ọ́fíìsì fáyé ọlọ́run gbàsán ọ̀gá tó fọ̀rọ̀ oníke òkúta gidi kí lọ́lọ́lá ayé ṣe táwọn lè ṣe ó kọ́lé tó dá àdìjọ kọ́lé mọ́tò tó dá lẹ́sẹ̀ oníke ìyàwó gidi lọ́tẹ̀ jára tí òun gbádùn nígbà ẹ̀tọ́ ń tọ́lá ọlá mímọ́ yìí máa dùn fún bàbá àjẹtúnjẹ mọ́fọ́ fọ́mọ nàbí ó táyé sọ sí wàhálà náà tí ó dára wọn láwọn ọ̀sẹ̀ mọ́ wàhálà máa dàbàlì àfihàn àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìwà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀ ó tó máa dùn mọ́ babaláka àtàníyàn o ìmọ̀ ẹ̀kọ́ púpọ̀ tó kéré alákùnrin ìfàní lọ́ba ni ó jẹ́ balakata ádámọ̀ tí wà ní Ìlọrin pẹ̀lú Èkó áfíríkà lápapọ̀ ayé bàbá ìkúdìlẹ̀ ilmi nígbà papọ̀ dá èèyàn kan ayé ádámọ̀ Abdallah bàbá wúlò fẹsẹ̀ fọláyé ọlọ́run bá ní kẹ́ bàbá onímọ̀ àlà wà á ti máa gbọ́ ilé ádámọ̀ ìṣàlàyà àlà wà á ti máa gbọ́ owó ádámọ̀ sọ́wọ́ dọ́gba. lórí ìlúkúlùbí àwọn tó ń fẹ́ ti wá ọlọ́run bá wá fẹ́ ti wọn wọ́n lè kọ́ mi àgbà tó bá ń wá kọ́ mi àárí wọ́n máa bá òun gbé sọ̀nà bí ó ṣe bí ọmọ mọ̀ yá ẹbí ṣàrá àwọn tó ń bínú wa tí ó bẹ̀ sí ó ti yá ṣe fún ó kò ṣàrán bínú wa ọlọ́run fọwọ́ lẹ́nu lójú tí wọ́n lọ́rùn ọba àwọn dúdú àwọn ọ̀gá ń lòdù bóyá lẹ́yìn àbínú ni ìyá kìlá ìlà 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 ṣùgbọ́n kìlá ìlà 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 àjàgbọ̀ kìlá ìlà 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 ìlú kìlá ìlà 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 alágbọ̀n la ìlà 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 àbàtì la ìlà 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 àti ṣọdún ìgbọ̀n ìlà 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 ìyàwó ọlọ́run ṣe ìlà 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 àti ìlà ìtẹ̀lọ́kọ̀ máa ló bí ìlà 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 tó ń fẹ́ tiwa ìlà ọlọ́run bá wá fẹ́ tiwọn wọ́n lè kọ́ mi àgbà wọ́n bá ń ra kọ́ mi àgbà tó máa bá wọn gbèsè ọ̀nà bí ó ṣe bí ọmọ ìyá wájú bàbá ṣàwárà wọn tó ń bínú wa tí ó bọ̀ sí ó ti yá ṣe fún ó bọ̀ ṣáà ń bínú wa gbogbo ọlọ́run fọwọ́ lẹ́nu lójú tí wọ́n lọ́rùn ọba àwọn àṣùnú àwọn ọ̀tá òkú ó ọjọ́ ìyá bínú ni ìwà kìlá ìlà 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 báyà gbòmù ìlà 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 ìṣe lábí kú báyà gbòmù ìlà 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 ìlà
ti máa gbọ́ wá ti máa gbọ́ wá ti máa gbọ́. Ìgbà ni ọlọ́run ni bàbá aládùn. Wá ti máa gbọ́ wá ti máa gbọ́. Bàbá aláyé ńlá oníṣẹ́ ńlá. Wá ti máa gbọ́ wá ti máa gbọ́. Bàbá aláyé ńlá oníṣẹ́ ńlá. Wá ti máa gbọ́ wá ti máa gbọ́. Lọ́gbà lọ́wọ́lọ́wọ́ lọ́gbà lọ́wọ́lọ́wọ́. Ìdàgbà kó má bàbá wà lọ́wọ́. Àwọn Yorùbá lọ́wọ́lọ́wọ́. Àwọn Yorùbá lọ́wọ́lọ́wọ́. Àwọn Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ìdàgbà kó má bàbá wà lọ́wọ́. Àwọn Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ó dára jẹ́ mi nìyẹn kí n wọ̀. Lẹ́yìn wa. Mo bá gbàgbọ́ ọba ọba fún ọlọ́ọ̀dà kó mo bàbá lẹ́yìn wa. Mo bá gbàgbọ́ ọba ọba fún ọlọ́ọ̀dà kó mo bàbá lẹ́yìn wa. Mo bá gbàgbọ́ ọba ọba fún ọlọ́ọ̀dà kó mo bàbá lẹ́yìn wa. Mo bá gbàgbọ́ ọba ọba fún ọlọ́ọ̀dà kó mo bàbá lẹ́yìn wa. Mo bá gbàgbọ́ ọba ọba fún Salli ala Muhammad. Salli ala Muhammad Yasin. Ànábì bá orí bàjẹ́. Salli ala Muhammad. Salli ala Muhammad. Salli ala Muhammad Yasin. Ànábì bá orí bàjẹ́. Salli ala Muhammad. Bí Muhammad bí Muhammad bí Muhammad. Àmàlàkó. Yàmà yuridu Muhammad Bushiraka. Láàbílì bàrí láti bọ́ọ̀dì lórí ìlàkà. Yàmà yuridu Muhammad Làwòlákà. Rabbi wa rabbuka fi'lu la yaraka. Yàmà yuridu Muhammad Sa'adaka. Ata Sayyid wala Sayyid siwaka. Ilé olúwa fi hàn. Ilé olúwa fi hàn. Kàṣàdúrà kó bọ̀ lọ́wọ́ kan tí kò fàyà kúrò. Ilé olúwa fi hàn. Ilé olúwa fi hàn. Kàṣàdúrà kó bọ̀ lọ́wọ́ kan tí kò fàyà kúrò. Kò fàyà kúrò, Masha Allah. ẹ kú ọrọ̀ ajé olánàlẹ kíbla ashraf bàbá pẹ̀ di ẹni tó bá jẹ́ jáde jáde wọn ní sájé ń wá èmi a máa sọ fún wọn tọ́jà bá ṣe díẹ̀ bí irújọ́ friday kọ́mọ wá àbí thursday àwa ní ọjà ṣe díẹ̀ wọn wà rẹ́ni gbọ́dọ̀ wọn mú ajé wa àmọ́ táwọn àwíyé ti kọjá yìí hùn onítọ̀rọ̀gọ́lọ̀ má jẹ́ wa ajé fúnra ẹ̀ ní wá ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ dákun pariwo ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. tọ́ ọ bá lè pariwo rẹ̀ ẹni tí ò mọ́ wà nẹ́bi débi lẹ́ẹ̀kan ni wọ́n á rò pé tuntun ń pè. lẹ́rí ànẹ́bí Muhammad tí mo dákọ lẹ́ẹ̀kan. sallallahu alayhi wa sallam. wàláì mo ti gbẹ̀bùn lójú agbo yìí. ẹ̀bùn tí mo gbà ó wúwo débi pé àti pèsè ń dẹ́rù bà mí. torí ta ni.